Ara àwọn iṣẹ́ táwọn bàbá wa ń lò ń jọ̀wọ́n àná tí wọ́n fi bọ́ lọ́wọ́ àwọn ẹni ibi òun lẹ́ ń wò yẹn. Ẹ máa ráwo funfun lórí ọkọ̀. Àwọn bàbá wa máa lo omi ojú òfurufú nínú àwo funfun. Wọ́n á gbé sí ojú òjò ẹ̀rí nígbà tójò yẹn ti ń rọ̀ ni mo ní ara àwọn ètò jọ̀ǹjọ̀ǹ ara àwọn iṣẹ́ bàbá mi Edward rèé. Kọ́lọ́run máa fọ̀run kẹ́ bàbá mi. Gbogbo ayé máa ṣàdúrà fún bàbá mi iwájú tó kọjú sí kó máa da èyàn tó fi lé ọmọ bàjẹ́ láéláé. Omi ojú òfurufú a máa fi ṣàdúrà téèyàn fi bọ́ lọ́wọ́ àwọn ẹni ibi. Ẹlòmíì ò tún máa wò pé kí là ń fojú omi ojú òfurufú ṣe, oògùn tó jẹ́ tó confam tí máa gbà yẹn lẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi ni. Ẹ rí i pé bójú rẹ̀ ṣe ń ṣe wẹ́líwẹ́lí ni mo ti gbé sí orí ọkọ̀ òní. Omi tó o nílò lè mọ́ jù báyìí lọ, ṣùgbọ́n àwo funfun ló lò. Tó o bá wá ráwo funfun o lè lo ké funfun, ṣùgbọ́n nǹkan tó lọ pẹ̀lú funfun là á máa ń lò. Ẹ rí i pé omi yẹn ń ṣe wẹ́líwẹ́lí inú òjò yẹn la wà, la wò pé nǹkan yóò tún wúlò fáyé. Tá a bá ti rómi ojú òfurufú báyìí tá a ti gbé a wá ṣàdúrà sí i. Gbogbo ìran àdúrà tí máa ń bẹ lẹ́nu rẹ òun ni ó ṣe sí omi ojú òfurufú yìí. Mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run ṣẹ́ ni. Bó la ṣe àdúrà yẹn? Ọlọ́run ṣí mi lẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi. Ọlọ́run gbà mí lẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi. Ọlọ́run gbé mi borí àwọn ẹni ibi. Ó ṣàdúrà sómi yẹn. Gbogbo bọ́ bá ti lè ṣàdúrà yẹn wá sínú owó fún mi. Omi ìbalẹ̀ ó má nípa. Jẹ́ nípa láyé. Jọ́ dára fún mi. Jọ́ dára fún àwọn ọmọ mi. Má jẹ́ ń kánjú kú, má jẹ́ ń ṣàìsàn. Má jẹ́ ń wọnú de. Ó wá ṣàdúrà yìí. Gbogbo ọ̀ràn àdúrà tó bá lè ṣe sómi yẹn. Ó bá fi wákàtí kan ṣe, bá wò ó déédéé. Ó bá fi ìṣẹ́jú kan ṣe, kọkàn ra gbé sójú òjò, ó gbé síbi kan tó bá ga. So wá rí májẹ̀mú iṣẹ́ yìí ni wípé àìgbé kalẹ̀ ẹlẹ́ o, tó wà fún òjò ń rọ̀, ẹ jẹ́ ń gbá òun fún kalẹ̀ ẹlẹ́ rárá o. Ọlá wípé ọkọ̀ ló súnmọ́ mi, tó sì jẹ́ ibi tí a ti lè lò ó tẹ́yìn tẹ́ wà lẹ́ẹ̀fì gbọ́ wáyé. Nígbà míì a máa ń gbé sórí pẹpẹ lórí páànù, tó jẹ́ wípé a náwó gbé síbẹ̀, ibẹ̀ láti náwó rè. Tó bá jẹ́ orí pẹpẹ páànù ni wọ́n rí, ó lọ. Tó bá sì jẹ́ wípé orí bíi fẹ́ǹsì kan tó ga díẹ̀ lórí inú ilé rẹ, ó lọ dandan kọ́ lórí ọkọ̀. Ẹlòmíì tó lè mọ bíbí lè rè pé bàbá Fágbénró sórí ọkọ̀ náà láwọn a máa gbé rárá o. Gbogbo ibi tó bá ti ga tó ti kú òǹlẹ̀, nítorí pé ó fẹ́ fi ṣàdúrà kó o fi ga jọ̀tá lọ, kó o fi borí ọ̀tá. Nígbà míì ibi tó ga tá nàgàre là á máa gbé e sí. Ṣùgbọ́n kó lè yé wa ló jẹ́ àlù ọkọ̀. Kìí ṣe tó àgbé kalẹ̀ lẹ́yìn ni mo gbá kòtí sínú ojú òjò, mo fẹ́ náà rárá kò ní ṣiṣẹ́. Tó bá ti wá ṣàdúrà sómi yìí tán, bó ló ṣe omi yìí? Ó mu lásán náà ni. Kò jù báun lọ, kò látàrí nú, kò ní nǹkan kan nú, ju pé kó o ṣàdúrà sí omi ojú òfurufú lọ. Ṣé ẹ̀yọ́nú ni wọ́n wá pé Fágbénró? Aṣínà lọ wá pé Fágbénró? Iṣẹ́ àṣírí bíbò lọ wá pé Fágbénró? Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àbí wọ́n tẹ̀ ń dọ̀ láàmú òjò rọ́nà lọ, àbí wọ́n ń jẹun lójú oorun, àbó tí ẹ ti lo ògùn wọ́n ní ògùn ṣiṣẹ́ lára rẹ̀, wọ́n ti bá débi gbì, wọ́n pé Fágbénró. Nọ́mbà tó pè mí sí rè 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Kò sígbà tó o lè ṣe o. Ẹlòmíì lè máa bí mí léèrè pé bàbá Fágbénró sọ̀sán ni ká ṣe. Ó bá ṣe lọ́sàn-án déédéé, ó bá ṣe lóru ó lọ, ó bá ṣe láàárọ̀. Gbogbo ìgbà tọ́lọ́run bá ní òjò ń rọ̀, dandan kọ́ ni kó o dúró nú òjò tí o. Torí ẹlòmíì lè máa bí mí léèrè pé bàbá Fágbénró ṣé àdúró tí ni tómi yóò fi ro sí rárá o. Rárá o. Wọ́n sáà ti gbé kalẹ̀ wọ́n lọ ṣe nǹkan mí inú ilé. Bójò bá dá, ìbá àpọ̀jù dédé ń tèmi mo lọ. Wọ́n sáà ti ṣàdúrà sí. Tó bá wá lè mú tẹ́lẹ̀ kan tún gbé kalẹ̀ níjọ́ kejì, kìí bàjẹ́. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ó rí wípé lásìkò tó bá lò ó dúpẹ́ fọ́lọ́run. Ìlú Ìlọrin náà mo wà. Anyway, tẹ́ bá ti ń bọ̀ wá tẹ́ bá ṣọ̀kalẹ̀ nílùú Ìlọrin. Ẹ sọ pé ilé epo MM Brolac lẹ́ ń lọ. Tẹ́ bá ti dé ilé epo MM Brolac ẹ bèrè Junction Olú Guest House. Tẹ́ bá ti dé Junction Olú Guest House ẹ ti rí signboard mi ńbẹ̀. Òrìṣàtọ́lá Ìfágbénró Herbal Medicine Limited. Tẹ́ bá ti dé bí signboard yẹn,
fọganáísà kan mẹ́mẹ́ Alhaji Hasan Ọmọẹdẹ ẹ̀yin ẹ bèrè ní Fágbénró ọmọ Òrìṣàtọ́lá lọ́wọ́ fọgá yẹn lọ́wọ́ Alhaji Hasan Ọmọẹdẹ yẹn yóò ju èlé mi fún yín àní dààmú o a bọ́ lọ́wọ́ ayé ayé ò nílò wa mọ́gbà gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ̀yìn ní wò mí all over the world ayé ò nílò wa mọ́gbà o a rí tiwa ṣe a rí tiwa mú tiwa ò ní parẹ́ ayé ò nílò ògo wa papọ̀ mọ́gbà ẹ like ẹ share ẹ comment ire o ire.